Èmi ló fojú burúkú. Alára gbígbẹ. Oya. I don't know how to wash it. Where is soap? Wait. No, it's dirty. I bought soap. I'm all over. It's dirty. Only bad Chelsea. Now clean all this place. Just clean up. Yeah, clean it. How you used to do it at your age? Mo fẹ́ mú remote kí n change channel ni. Mo tẹ̀lé bọ̀lá tókè látẹ̀kọ̀ kó sọ̀rọ̀ ò sọ kó ló fẹ́ fún mi tí mo ti ní ẹ́ lára ni. Mi ò láìkẹ́ o, kí ló dé kí ló ṣẹlẹ̀? Ọmọ yẹn complain bisa. Pé kí ló ni mo ti ṣe? In fact, the last one don sunkún bá mi sọ̀rọ̀ ni. Pé kí ló dé? Mi ò ní má gbàgbé mo má kó láyà jẹ. Ọmọ yẹn kò ní confidence àti bá mi sọ̀rọ̀ mọ́. Tó bá ń wo ó bá fẹ́ bá mi sọ̀rọ̀ máa wò rárá kó tó sọ̀rọ̀. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Ṣé mo fi kí nà ni? Mi ò nà rí. Ọ̀rọ̀ ni mò ń bá sọ mo jẹ́ ń tọ́ gẹ́gẹ́ bí mo lè tọ́ ni as a mother. Kí ló dé kí ló ṣẹlẹ̀? Ṣé ọmọ yẹn ti wà dramatic jù? Bẹ́ẹ̀ ló yẹn fún ẹni drama tó lòun sùn kí ló dé ṣé mo nà ni? Ṣé mo yọ gidi ni? Ọ̀dẹ̀ mo kò sí ìyàwó yẹn báyìí. Ìgbà yẹn kọ́ èmi ni mo lé ìyá ẹ̀ lọ ni àbí mo pé kí ìyá má dúró sí jẹ ẹrù ẹ̀ oníkọ́ ni mo ń lé lọ náà kí ló dé kí ló ṣẹlẹ̀ wà at this point wàhálà ẹ̀ ti pọ̀ ju o ní mi lára nílé kí ló dé kí wà tọ́mọ ẹ̀ kí ló ṣẹlẹ̀ mo tóbi wá sí ìbàdí náà ẹ ti jẹ́ kí n gbẹ every time complain and at this point yíyà kan mú mi ọkọ mọ́mọ́. Ẹ̀yin tèmi ẹ̀yin tọpẹ́yẹmí mo tún ti dé ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ọpẹ́yẹmí Onítàn TV gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí alárìnká on YouTube alárìnká tó máa ń wá eré àgbéléwò wá fún yín mo tún mú ìkan wá fún yín tí ẹ bá rí nǹkan wò ẹ lọ sí ọ̀dọ̀ bọ̀dá wa Kúnlé Omíṣore àmọ́ orúkọ ìkànnì tiwọn ní Omíṣore TV ẹ bá wa support wọn ẹ bá wa gbárùkù tì wọ́n torí pé èèyàn mi kan tí mo nífẹ̀ẹ́ sí bí wọ́n ṣe máa ń ṣe eré àgbéléwò tiwọn ni eléyìí tí wọ́n mú wá fún wa ní ọkọ mi kí ló fà á ṣe dẹ́ rí ibi tí wọ́n kọ́kọ́ fi wọ̀nyí fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ fún ẹ̀yin tí ẹ bá ti wò máa fẹ́ kẹ́ sáré lọ báyìí kẹ́ lọ wò àmọ́ kẹ́ tó lọ ẹbẹ́ mi láìkí fọ́nrán yìí kẹ́ tó lọ ẹ máa ṣoríire ọlọ́run á wà pẹ̀lú yín fún nǹkan tẹ́ ṣe yẹn so ẹ̀yin ẹ lọ wò tí ẹ bá ti wò fún àwọn tá a ti wò ẹ tí wọ́n bí kí lẹ́yìn lérò wípé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì kí ni nǹkan tẹ́ rò ṣé ọ̀gá yìí máa padà lé ìyàwó kékeré yìí ní abẹ́ ẹ̀rí kò tí oṣù mélòó mi ìrò bóyá ló ti pòṣù mẹ́ta tí ọ̀gá ẹ̀ ti ń fi pọnpọnpọn sínú kínní ẹ̀ tó ti wá di wípé ohun ti rù ọmọ tó ti sáré change sọmọ bẹ́ẹ̀ yẹn kí ni nǹkan tó ẹ̀yin lérò pé ọ̀gá máa ṣe torí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ lòun àti àkàbà ó dàbí pé wọ́n ti fi jẹ́ kó fi ṣẹlẹ̀ bóyá tó bá wá lè padà tó bá wá lè kúrò ní nìsín àwọn bóyá ó máa wà ní ibi iṣẹ́ ó sì máa ṣiṣẹ́ àbí kí lẹ́yìn lérò pé ó máa ṣẹlẹ̀ èmi bí mo ṣe wà mo wà curious mi mọ́kàn tó máa ṣẹlẹ̀ ní apá kejì iye ọmọ náà tó dẹ̀ rìn lọ kí ni ìdí tó fi rìn lọ tí ó fi ní òun ò fẹ́ dúró tọkọ mọ́ òun ò fẹ́ ṣe kinní pẹ̀lú ọkọ mọ́ kí ni nǹkan tó lè fà á àdẹ́lẹ́ sọ bóyá lady náà ló wà nídìí ẹ̀ ó dẹ̀ fẹ́ achieve èmi tó tẹ̀ tí wá achieve náà rí òun ni ó jẹ́ wípé kò mọ̀ ọ́ lóyìí tẹ́ bá ń gbọ́ gbà lọ́wọ́ ẹ̀ kò mọ̀ ọ́ lò torí èmi wò pé ó ti yára jù tó bá yẹ kó ń pretend náà láti ẹ̀ ṣe ní sùúrù á lóyún á bímọ tí ọkọ á sì máa wò mọ́ lára pé ó ti bímọ fóun kò síbi tóun fẹ́ lè gbà tẹ́kẹ̀dẹ̀ máa wọ ọmọ obìnrin yìí o nígbà tó ikú tó di pé ó ṣe kinní ní òun fẹ́ kọ́ gà báwọn sùn rárá òun kò fẹ́ spam donor ni òun kò fẹ́ kinní kan ni ṣé wá rí ẹ̀yin tèmi ọ̀rọ̀ ló di lẹ́yìn o kí lẹ́yìn rò kí lẹ́yìn rí sí fún àwa tí àbá tí ìwà àwọn ẹ gbádùn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ẹ wà tí ìwù mo mọ̀ pé mi ti bàjẹ́ fún yín jù rẹpẹtẹ náà ẹ tètè lọ sí Omíṣore TV kẹ lọ wo ọkọ mi ní táìtù ẹ ọkọ mi ní àkọlé eré yìí eré àgbéléwò yìí kẹ lọ wò kẹ lọ kẹ́kọ̀ọ́ tí nǹkan bá ń dára nínú ilé wa èmi lérò pé kò ń ṣe gbogbo àlẹ́ ẹ̀ka máa sọ ọkọ yẹn náà ó dàbí pé ẹni wọ́n fẹ́ jò díẹ̀ gbogbo gbà máa sọ fún ìyàwó mi ọ̀pá ṣé o máa ń rà pálẹ̀ yìí ni ṣé ọwọ́ ìyàwó yín lẹ ti ń gba kiri ni so kò yé mi ẹ̀yin tó pẹ́ ní máa rètí fíìmù yìí máa rètí eré àgbéléwò yìí máa fún ní 7/10 wọ́n gba 7 nínú 10 ẹ̀yin tó pẹ́ ẹ jẹ́ ń fún yín jẹ díẹ̀ sí ẹ jẹ́ ń fún yín wò díẹ̀ sí kí n tó máa lọ. ṣe ń feel like tó bá mọ̀ pé mo yẹn ń feel fún ọ̀gá Kí ló ṣọ̀gá? nǹkan kan ṣe wọ́n I like him yes irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn orí bó ṣe calm ni èèyàn gidi ni wọ́n irú wọn ló mọ bóyá ń ṣe ìkẹ́ obìnrin irú wọn ló máa gbé breakfast fún lórí bed irú wọn ló máa gba ilé tó máa jáde tó máa ní pé baby you know I just like him and mi ò mind kí n date wọn.
You know what? That one on my break heart me. Tom sit down, Jack. I can't do this. I can't do that. I like him. Shayo, this is o like Oga torí pé wọ́n lówó lọ́wọ́. Yeah, he's wealthy. Abi o like him torí personality. Yes, because of his personality. Ni mo ṣe like him. Me o like him torí pé owó is nothing. Gẹ́gẹ́ bí mi ṣe rí nínú nǹkan tó yẹ ọmọbìnrin yìí sọ ṣe bẹ́ẹ̀ rí kó tó di pé wọlé rèé ẹgbọ́n òun nífẹ̀ẹ́ ó dàbí pé toró ti rí pé ọ̀gá sẹ́ǹgbẹ̀ díẹ̀ ọ̀gá sàǹgbẹ́tọ́ díẹ̀ ọ̀gá dámílẹ̀ díẹ̀ ló ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo wọn ọ̀gá ó ti mọ̀ pé ọ̀gá ò ní action ó ti yé yín ló lè jẹ́ pé ó wọlé tá ìwọlé kó epo ṣú mẹ́ta ó ti bẹ̀rẹ̀ sí ní yọwọ́kọ́wọ́ ó ti bẹ̀rẹ̀ sí ní ọmọ ọ̀gá ẹ̀yin Tọ́pẹ́ Yẹmí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí èmi ti fẹ́ máa lọ nìyẹn ẹ máa padà wá sí ìgbà tẹ́ bá ti rí táìtù kínní ó yẹ kẹ́ ti mọ̀ pé eré àgbéléwò yẹn máa rọ́gbọ́n kọ́ mbẹ́ èmi ò ní mẹ́ṣà wá fún yín mi ní mú eré àgbéléwò ràndọ̀ràndọ̀ tẹ́ máa pò ṣe ń jẹ tẹ́ wá ní irú eré àgbéléwò wo lélẹ̀ mi ní mú wá fún yín torí pé owó lẹ fi ń ra dátà mi lẹ́nu fẹ́ kẹ́ wéṣí dátà yín ṣó ti yé yín ẹ̀yin Tọ́pẹ́ Yẹmí mo ti fẹ́ máa lọ nìyẹn ẹ̀yin ni màá máa rí ẹ̀yin lèmi máa bá àwa èmi lè máa rí ẹ̀yin Tọ́pẹ́ Yẹmí ẹ máa ṣe rere èmi náà máa ṣe rere gbogbo wa lájọ máa ṣe rere lápapọ̀ ẹ̀yin Tọ́pẹ́ Yẹmí ó dàbọ̀. This I know go my friend go lift was okay. You were cold. That wasn't it. Kiloshare, you know you can talk to me. Come. I'm not fine. What happened? I'm not okay. Kiloshare, tell me. My boyfriend broke up with me. Your boyfriend? No. Sit, please. Sit. Kiloshare. I didn't do anything wrong. He said he's tired of the relationship that can confirm his space for now. And talking about so can phone his space more fair your money. I've been calling him, he's not picking my calls. Man. When you confirm his space. Me or see my private life. But what I can say categorically, because you work with me already. You are working, you're supportive, you calm, you're down to earth. You don't tell our boyfriend they bend their own select. Oh, more value. Hey. Only shock of hell. Amen. Only shiliwo. Amen. Nǹkan tó wù ẹ́ jẹ.